ṣépè fún ẹ ni. wọ́n ti pè fún ọ̀bẹ ẹ bá ti ṣe ẹ máa sanwó aláwìn yẹn bàbá ọ̀làjọ lẹ́sì onígbànú owó ṣe. kí ibi bàtà fọ́ ẹnu ẹ̀ nígbàanì olófò owó ṣe rí. Omotara. Yeah. Okay, so ìwọ ló rán ọmọ táwọn tiẹ̀ sí mi. Oh yeah. Okay, mo ti rí pé freedom kò bá ẹ lára mu at all. Torí ìwọ máa rán ẹ padà lọ sí ẹ̀wọ̀n yẹn. Èmi gan wá fi yí ẹ wípé season 3 ìtajìjọ bẹ̀rẹ̀ yìí o ò ní wò tán. Èmi Túndé Báńgbọ́gbà. Gbà bí mo ṣe fún ìwọ bàbá Túndé Báńgbọ́gbà. Èmi Túndé Báńgbọ́gbà. Èmi ò ní wò tán. O ṣe bí irú ètò ṣe níjọ́sìn ẹni. Torí ìwọ tí bá mú ẹ máa rún ẹ wírinwírin báyìí máa ya ẹ sí wẹ́wẹ́ ni o ò tí ì rí nǹkankan ìwọ ò tí ì rí nǹkankan o ò lẹ́ẹ̀ rárá. èmi gbọ́n ṣe kí ni màá bá yí ẹ jẹ gbogbo nǹkan tí mo ní ni màá fi bẹ́ẹ̀ jà. I will lock you up for life. wà á mọ̀ pé àgọ́ mi ó fẹ́ yìn rìn ọlọ́mọ agbára wà fún ẹ. èmi Túndé Báńgbọ́gbà. ayé ò ní da Túndé Báńgbọ́gbà. máa sùn ẹ nínú ìlú yìí. mo ti ẹ ní táìmù ẹ láàárọ̀. máa sùn ò ní táìmù ta ni wà títa ni o ò ní táìmù kí ni o ò ní wọnú mọ́tò yẹn. Omotara 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 okay mo ti rí pé o learn anything gbogbo time to spend ní jail kò tí ì kọ́ ẹ ní ọgbọ́n àbí wàá ríran I will send you away for life o ma spend gbogbo life ẹ in jail wàá ríran bẹ́ẹ̀ wọ́n tẹ̀ kó kúrò lọ́nà fẹ́mi. mọ́tò ò tí bẹ̀rẹ̀ sí ní fò kò ní yẹ forí ẹ̀ kọjá forí ẹ̀ kò kọjá ayé ẹ̀ máa bàjẹ́ ni wà títa ni má ṣe ṣẹ́gẹ̀ mẹ́wàá má ṣe fún ẹ ní ìlú yìí èmi àti ẹ ò ní ṣe wú ẹ̀ mọ́ tí ẹ máa bàjẹ́ ni tí ẹ ó máa rún jégéjégé ó máa rún lórí burúkú. bọ́lọ́kọ̀ wá jẹ́jẹ́ jẹ́jẹ́ bọ́lọ́kọ̀ wá jẹ́jẹ́ bọ́lọ́kọ̀ wá jẹ́jẹ́ jẹ́jẹ́ bọ́lọ́kọ̀ wá jẹ́jẹ́ àwa sojúde apọ́lọ́kọ̀ àpérò bí ó wá jẹ́jẹ́ bọ́lọ́kọ̀ wá jẹ́jẹ́ jẹ́jẹ́ bọ́lọ́kọ̀ wá jẹ́jẹ́ bọ́lọ́kọ̀ wá jẹ́jẹ́ jẹ́jẹ́ bọ́lọ́kọ̀ wá jẹ́jẹ́ àwa sojúde apọ́lọ́kọ̀ àpérò bí ó wá jẹ́jẹ́. ìfẹ́ ò bá ṣọmú o ìfẹ́ lè má rí mú òun gbogbo kọ́ la ó rà rorò tán lé lórí kọjá má lọ ọ̀rẹ́ mi mọ ohun tó pé òun ẹ má ṣe ohun tí ò pé yín. ǹjẹ́ mi ò ní rọra sọ gbogbo past mi fún báyìí torí mi ò tún gbọ́dọ̀ lù sí ìfọ̀kànbalẹ̀ yìí ó jẹ́ kí rọra sọ fún un. Adéhùn. ṣé o enjoy oúnjẹ? Àwọn kọjá bẹ́ẹ̀. Kọjá bẹ́ẹ̀. Darling, mo dẹ̀ lọ́rọ̀ kan tí mo fẹ́ bẹ́ẹ̀ sọ. Ok, mo gbọ́. Mo gbọ́. Báyìí. Tíá, ó ní àwọn clients láti Australia ló ń pè. Hello, how are you, sir? Yes. I told him yesterday and he said he was going to call you. Yeah, everything is in place. Actually, I saw him and I told him about it. Okay. Okay, no problem. I'm listening. Yes. Yes. No, it's actually a software, yeah. It's a software.
ó ṣe gan fún information tó fún mi. Mo really appreciate it gan. But ṣó mọ̀ pé first phase ni ó dẹ̀ máa ní láti dúró fún second phase. Ó ṣe gan ni. Ó mọ̀ pé mo wà lẹ́ẹ̀dìgbì ló ṣe pé tó bá ti yẹ ó ti yà mọ́. Trust you. All right, ó ṣe. All right. Bá mi sọ fún Málà yẹn kó ṣí gate. Kìnìún pẹ́ nígbó odò lu igbó erin pẹ́ lọ́dọ̀ odò ọba ẹranko iṣẹ́ tó dìwà ó di bárakú òòjẹ́ ìjọ́wọ́ lẹ̀dá yóò sinmi Omotara òòjẹ́ ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù irin ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò dóhun ìtàn ó tójú sùn ní ẹ̀yà ayọ́gun jà Omotara òòjẹ́ ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò dóhun ìtàn ó tójú sùn ní ẹ̀yà ayọ́gun jà odógún yọ títí ẹ̀pá iṣu dọ̀rẹ́ odò ọlọ́lọ́kan títí ọmọ ọlọ́run ta yẹ́rí ìyàwó pẹ́ lọ́ọ̀dẹ̀ ọkọ ó wá dàbúrò ọkọ ìtẹ̀ramọ́ ló ń dòun àríṣẹ́dẹ̀ láríkà Omotara òòjẹ́ ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò lóhun ìtàn ó tójú sùn ní ẹ̀yà ayọ́gun jà. Kìnìún pẹ́ nígbó odò lu igbó erin pẹ́ lọ́dọ̀ odò ọba ẹranko iṣẹ́ tó dìwà ó di bárakú òòjẹ́ ìjọ́wọ́ lẹ̀dá yóò sinmi Omotara òòjẹ́ ìjọ́wọ́ lẹ̀dá yóò sinmi ọjọ́ mélòó la fẹ́ lò láyé táwọn àwẹ̀ erin pẹ́ lọ́dọ̀ ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò dóhun ìtàn ó tójú sùn ní ẹ̀yà ayọ́gun jà Omotara òòjẹ́ ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù tìrì ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò dóhun ìtàn ó tójú sùn ní ẹ̀yà ayọ́gun jà. Ẹ káàsán. Ẹ káàsán ma. Ẹ jọ̀ọ́ madam ńkọ́. Wọ́n wà ní ọ́fíìsì ma. Ẹ ṣé. Yes ma.
afternoon. Good afternoon. Hey. Yeah, how may I help you, ma? Can I see the egg mistress? The head mistress. She's on seat now. Oh, thank you, sir. Which way? The other way. Thank you. Good afternoon, ma. Good afternoon. Please sit down. Oh, thank you. Ma, mo fẹ́ wá mú jọ mí lójú gbangbo pa ni, ma. Ṣé kò sí? Àti pé mi ò mójú yìí. I understand. Anyway, bàbá tó bí màmá ẹ̀ kú ni. Ah, it's fine, ma. Thank you. Wọ́n máa ní ìdá ti ṣe 1 or 2 meeting pẹ̀lú àwọn ẹ̀gbọ́n wọn àtàbúrò wọn. Then wọ́n ní ìdá ti sáré fún owó. So wọ́n á ní kí n wá bá wọn. But please, can you do me a favor? Ẹ lè pè wọ́n láti confirm, ma. Ah, ó ga o. Sorry o. Ìnáwó ló tún délé yìí. Ah, Ọlọ́run forí jókòó. Àmín, àmín. Ẹ̀yin òkú wá dẹ̀ dà. Okay, let me call her. Please do. Okay. Hello. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ ṣé Mrs. Bambopa ni mo bá sọ̀rọ̀? Bẹ́ẹ̀ni, ma. Ẹ káàsán. Head mistress láti school ọmọ yín ló ń bá yín sọ̀rọ̀. Ẹ káàsán, ma. Èèyàn kan ló wá ń sìn ní kẹ ẹni kò wá mọ ọmọ. Wọ́n ní kí n confirm. Okay. Okay, ma. Ẹ dẹ̀ pẹ̀lẹ́ ti dáàdì o. Ọjọ́ á jìnnà síra wọn. Àmín, ma. All right, ma. Take care. All right. All right. Thank you. That's fine. So you can pick her up, okay? Thank you. Hello, who's this? Your name is Omotara Johnson. Ní sùúrù Fẹ́mi. Mo fẹ́ sọ fún ẹni pé ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ wọ́n wà lọ́dọ̀ mi níbí báyìí. Yes. Oh. Èmi ò ní kó má pọlọ́pàá o. Oh, ọkàn mọ̀ wípé ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ wọ́n á lọ sí. Bẹ́ẹ̀ ni mo sọ. Omotara máa make sure pé ẹ̀wọ̀n ló máa kú sí. ẹni bá pa ẹ́ nílùú ẹ̀wọ̀n ló máa kú sí. díẹ̀ mi. Mi ò bẹ́ ágíù pé ẹlẹ́wọ̀n kan ní mí gbà kan. But sorry, this time around èmi Omotara Johnson mo ready àti kú. But kí n tó lọ máa make sure pé ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ wọ́n lọ sí. Ìgbà tí mo yìí sọ fún ẹ. So ó pè á sẹ́ kò listen. Good. From now on, wait for my instructions, okay? Oh, okay, báyàwó ẹ sọ̀rọ̀. No problem. Hello. Hello, honey. Hello, Tunde. Honey. O ti gbóhùn ìyàwó ẹ. Look, Omotara, tí anything bá ṣẹlẹ̀ sí ìyàwó mi àbọ́mọ mi. Wà á rí kan tí máa fojú ẹ rí. Ní táwọn yìí, tí anything bá ṣẹlẹ̀ sí family mi, ṣé o gbọ́ Omotara? Omotara. Ọmọ ẹ máa ti ya wèrè kẹ. Purity ò tó lọ́mọ ẹ̀. Oh shit. Oh God, mo ní gbogbo wàhálà ẹ̀ sí i náà. Oh. Ní sùúrù Fẹ́mi o, mi ò ní business pẹ̀lú ẹ̀. Mi ò ní gbogbo rubbish yìí náà. Oh.
Okay, calm down. Omotara Johnson. Hello, Oladele. Túndé, pé kó má jẹ́ kọ́lọ́pàá gbọ́ sọ̀rọ̀ yẹn. Threat la fílẹ̀ ní kàfé. Nǹkan tó yẹ ká ṣe é sí ní cancellation sí kan sọ pé kó bá ló ń ṣẹlẹ̀ sí ẹ. Period. Oladele ò mọ Omotara. Ó mọ Omotara torí nísìnyí tó ọmọ yẹn wà desperate. Kò kọ ikú. A lè pàyàwó mi, a lè pọ́ ọmọ mi. Ó mọ Omotara at all. Tó bá mọ true colour ẹ̀. À mọ̀ pé tí bá fẹ́ gba ìyàwó mi àtọmọ mi padà, mi ò tiẹ̀ gbọ́dọ̀ dábọ̀ ọlọ́pàá. Túndé, mo mọ̀ tá a lè ṣe. Jalo. Come with me, Jalo. Madam, mi ò ní business pẹ̀lú ẹ̀yin. Ọkọ yín ni mo bá ní business. Tí ẹ bá cooperate, tí ọkọ yín náà dé cooperate, kò ní sí wàhálà. Àmọ́ tí ẹ̀yin méjèèjì ò bá cooperate, wàhálà máa wà. Iye mi mọ́. Sorry, jọ, màá fẹ́ kó bá mi fún wọn lóúnjẹ jẹ dáadáa, okay? Oh, well, I'm trying best. But, ó ga ọ́. Ìyá aláàánú ni òun bá yàn jà, ó dẹ̀ tún fìdè. Ṣé o mọ̀ pé torí fìdè yìí, òun fún lágbára sí i? And àwọn people yìí wọ́n wọ́ ọ̀tẹ̀ at all. Òun kọ́ ni mò ń bájà, ọkọ ẹ̀ ni mò ń bájà. Sure. Mú mi lọ níbi tí Omotara àtọkọ ẹ̀ wà kí lẹ wá mú mi ṣe ní. Màmá ọ̀daràn. Màmá ẹ fọkànbalẹ̀ ẹ jókòó. Ẹ má jẹ́ ń jókòó ẹ jẹ́ ń dúró báyìí náà gbogbo tẹ́ bá sọ ẹ má bá mi sọ báyìí. ẹ ní sọ̀rọ̀ lápá fẹ́ ṣe ń níbi ni àti ṣe nǹkan tó mú léyìn ẹ jókòó. Lóòótọ́ ni pé ibà yóò ṣe hospital màmá àmọ́ ṣe rí ọ̀rọ̀ wẹ̀yìn láǹfẹ́ ẹ wo ọ̀rẹ́ mi tó wà lẹ́gbẹ̀ẹ́ yẹn tí ń gbé lórúkọ ẹ̀ ọmọ yín Omotara ló jí ọmọ àtìyàwó ẹ̀ gbé ó tún wá fi lè fún wípé tó bá sọ fún ọlọ́pàá pẹ́rẹ́ ó máa pàyàwó wọn apá ọmọ ìdí tá a fi gbé yín wá bí nìyẹn kọ́kàn là ń fẹ́ lọ́dọ̀ yín ẹ bá wa bá sọ̀rọ̀ kó dá ọmọ àtìyàwó ẹ̀ padà kò jù bẹ́ẹ̀ lọ. Ọ̀dà náà kí lẹ́jọ́ fà pọ̀ lóbìnrin tó ń gbéyàwó àtọmọ yín torí Ọlọ́run tí àbàṣàjọ fà pẹ́ kọ́pọ̀ kó lè dédé. Màmá bàbá ní ká máa tẹnu bọ̀ yẹn sìn ohun tó yẹ ká ṣe àríṣe lásìkò ṣùgbọ́n ohun tá a fẹ́ kẹ́ ṣe ní kẹ́ ṣe fún wa. Elédùmarè ìjọba oníjú ọrẹ tí mo sì ti ń rò pé kọ́kàn mi ti balẹ̀ lórí Omotara ní Omotara tó wá ṣerú eléyìí fún mi ẹ̀wọ̀n ní Omotara tó ń bá mi dé kí ni mo ṣe àṣẹ Omotara ní ọ̀pá mi mo ní Omotara òun á wà báyìí mo lọ wà. Màmá ṣẹ́rí bá ṣe wà báyìí kò sẹ́ni tó mọ ibi tí Omotara wà á dẹ̀ fẹ́ ṣe kiri ní tọlọ́pàá. Bẹ́ẹ̀ni torí àfẹ́ kó wọ ẹ̀wọ̀n ẹlẹ́ẹ̀kejì. Àti ẹ ṣe ní tìǹbù ẹ ṣe ìgbìyànjú báwọn. Alaja, hi. So okay. Yeah. It's late already, but at least what is sorry mo ti. So ṣe bẹ́ẹ̀ ni ló ní ẹ máa ṣe meeting pẹ̀lú man. In fact, o ṣe kí n tó impress me.
Choppy who called me on the phone and he was so apologetic on the phone. Oh, that's nice. I assume he's a very nice person. Ṣe lágbára Ọlọ́run. Àmín. Torí èmi mọ̀ pé gbogbo ẹni tó bá ní kí n má lè sinmi, ó ń gan ni ò ní fọkànbalẹ̀ ní ayé ẹ̀. Bẹ́ẹ̀ ni, ṣé wo mọ̀ pé ìdùnnú tiẹ̀ ní fọkànbalẹ̀ tèmi ni? Bẹ́ẹ̀ ni. Pẹ̀lẹ́. Well, what's up? Mo ti pack lunch ẹ sínú car. Okay. It's a problem. It's okay. All right. Yeah. It's okay, man. Tight. Tight, baby. Yeah. All right, let me go. Okay, darling. You know, you can love the trailing. My love. We should look clean in there. Getting that money does me. Okay. You took bad news around color. Move, my friend. Okay, my dear. Ọ̀dà náà, bóun ní ṣe wá rí bá sọ̀rọ̀. Ní sùúrù màmá. Orí aago lẹ́tí máa bá sọ̀rọ̀. Ṣé ẹ fọkàn yín balẹ̀? Màá pe Omotara fún yín sìn. Hello, Omotara. Ẹ ló tún lé wáì tó ń pe fóònù mi. Ṣé bí mo ní pé kò ní sùúrù fún instruction látọwọ́ mi? I told you that I'll call you. Stop calling my phone. Omotara, ní sùúrù, okay? Èèyàn kan fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀, hold on. Sani. Hello? Omotara. Mami. Omotara kí mo ṣe fún ọ? Omotara tún wò ó ṣe torí ayé mi torí Ọlọ́run. Kí làwọn ẹni ẹni jẹ tó fi lè ṣéyàwó àtọmọ wọn torí Ọlọ́run Omotara? Ó ti ẹ̀ka lómi tó fẹ́ fún wàhálà pa mí ní Omotara. Jẹ́ ń bá sọ̀rọ̀. Omotara, kò dá ìyàwó mi pẹ̀lú ọmọ mi padà in exchange for your mother. Ṣé o gbọ́ ọkọ tí mò ń sọ báyìí? Mami. Ẹ ṣé gan ni. Ẹgbẹ̀rún padà báyìí. Kò tí ìyá farabalẹ̀. Kí ló fẹ́ kọ́ fún ẹ̀kẹ́ mu? Ẹgbẹ́. Ìmú nǹkan kan. Èèyàn gbọ́dọ̀ mú nǹkan kéèyàn má mọ̀ ọmọ jẹ́lẹ̀. Àdíjà ńkọ́? Kò ní lọ lẹ́nu mi. Fún ìjà ńkọ́ náà. Kò ní lọ lẹ́nu mi. No problem. Ẹ jẹ́ máa ń lọ bí mo ti wá. Máa bẹ̀ jẹ́ kó máa rìn. Jẹ́ kó pè tí lè gbó máa sùn. It's a ploy to wear out. To get. Come on. Ó ní bọ́ọ̀lù ti rí màmí. Wàhálà ò lè lè bá ìwọ̀ lọ́rùn. Láyà tún ní sáìn tó yẹ kó òun tún ṣe ní mo wá ìwọlé dání adúrú kí ni gbogbo ilé ìbáyìí. Níbo ni Túndé ti rí màmí?
Omotara, Batima lọ gbé ìyàwó àtọmọ ẹ̀. Ó mọ̀ pé ìyẹn ó lè gbé ìpadà sẹ́wọ̀n ni. You shouldn't have done that. I mean, kí ló débẹ̀ lọ? Torí ìfẹ́ tí mo ní sí ẹ ni mo ṣe bẹ́ẹ̀. Àti wípé mi ò fẹ́ kó lose contract yẹn. Mi ò dẹ̀ fẹ́ anything to disturb marriage mi mọ́. Mi ò mọ ohun tí a lè kọ sí gbẹ̀dùn wọn báyọ̀. So I shouldn't say I'm so disappointed. Omotara, what I have for you is more than if I would share the tell it. I'm going to be with you to the end, whatever. So right now, solution labodowa. Bashima resolve gbogbo issue ó ṣe pàtàkì because ìgbésẹ̀ tó gbé yẹn wà against the law. So now wà á kọ́lẹ̀ fàdé sọ fún pé orí láti return ìyàwó àtọmọ. Tí mi kò gbé kọ́rọ̀ mi. Mr. Legbede. Yeah. Hello, Mr. Bamboka. Ẹ jọ̀ọ́ mo sọ ìgan ẹ jọ̀ọ́ ẹ má bínú mo fọlọ́run bẹ̀ ẹ jọ̀ọ́ mi ò lè make meeting wà lẹ́nu nǹkan kan ló ṣẹlẹ̀. Ẹ wò nǹkan tí ó ṣẹlẹ̀ gangan ni mo ṣe fẹ́ pè é. Mi ò rẹ̀ tiẹ̀ mọ̀kọ́ tí wọ́n sọ kì í ṣe nípa ọ̀rọ̀ iṣẹ́ wa yẹn o. Ẹ wò Omotara. Yes. Ìyàwó lé mi gangan. Mo dẹ̀ mọ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀. Ìyàwó bíi ti báwo. Right now, what solution sọ̀rọ̀ ẹ̀? Okay. O ti decide or a ti decide pé ìyàwó yín àtọmọ yín a máa return wọn. Okay. Kí iye iná dẹ̀ mọ́ mi wá. Okay, so ibo yìí ká ti parí báyìí. Bóyá ká kó fi ìpàdé ẹ̀ sí site construction yẹn láti fẹ́ meet tẹ́lẹ̀. Since it's your territory, I'm more comfortable pẹ̀lú bẹ́ẹ̀. Okay, mo ti gbọ́. Ẹ jọ̀ọ́ àmọ̀ràn kan ni mo fẹ́ mú wa o. Má dẹ̀ fẹ́ kí a stick to it. Ẹ má jẹ́ ká involve please. Okay, mo ti gbọ́. Ṣé o pé as it is méjì lẹ́jọ́ wífẹ́? Ó ti ṣàlàyé gbọ́ fún mi. Okay, mo ti gbọ́ màá débẹ̀. Àjọ ní mítì lẹ́yìn. Bọ̀ kí ni ẹni ṣe pẹ̀lú ọ̀tún wa lẹ̀? Ayé mi kẹ̀, ó ní Omotara, ìyàwó òun ní Omotara. Kìnìún pẹ́ nígbó, odò lu ìgbó. Erin pẹ́ lọ́dọ̀, odò ọba ẹranko. Iṣẹ́ tó dìwà, ó di bárakú. Ó jẹ́ ìjọ́wò lẹ̀dá yóò sinmi. Omotara òòjè ọjọ́ mélòó la fẹ́ lò láyé tá ó máa wẹ̀wù irin ìgbà wo ni jàǹbá ẹ̀dá yóò dòwú ìtàn ó tójú sí ni ẹ̀yà ayọ́gùn. Don't worry, baby. Everything will be all right. Jump, you know. Hello, Mr. Bamboka. Yes, I want to spot him. Then, ìyàwó yín àti ọmọ yín wà níbí. Okay, ẹ jọ̀ọ́, like I said, ẹ jẹ́ kí
I'll make sure you are involved, please, in any way. Okay, motivating. All right. Listen. What's the bullet? They can handle it. Okay, yeah, well. All right. Mommy. Mr. Bambopa, unfortunately, circumstances you actually don't meet. But Bolon Shefeni, you are to solve everything in pata tí ó kù. So, lóòótọ́ ni wọ́n ní ẹlẹ́ṣẹ̀ kan lè lọ láláì jìyà, ṣùgbọ́n ìyẹn ẹlẹ́ṣẹ̀ tí ó bá ronú pìwàdà. Ìyàwó mi ti ronú pìwàdà, ó dẹ̀ ti decide pé gbogbo wọn tó ń ṣe tẹ́lẹ̀ òun ti filẹ̀, ó ti di tuntun. So I will please beg you to forgive and forget. Ẹ ṣé gan. Mo appreciate gbogbo help yẹn. Èmi pẹ̀lú Omotara and any problem báyìí. I just want to take my wife and my child home. Ẹ ṣé gan. God bless you, my brother. God bless you. Come here, baby. Ọ̀pọ̀ mi Omotara oṣù mo dúpẹ́ nǹkan ò ní bàjẹ́ mo dúpẹ́ lọ́wọ́ rẹ gidigidi. You hungry? Okay, you go home soon, okay? Okay? Omotara Johnson. No. Omotara Elegete. I'm sorry for everything. I forgive you. I wish you and your family all the best. You too. Take care of yourself. Thank you very much. Ọmọ bìnrin ẹ̀dá fún wọn. Oṣù bàbá mi, oṣù ọmọ bínú, oṣù ohun tó dára ń fẹ́ àdúrà kó má bàjẹ́. Ohun tí yóò dá ń fẹ́ àdúrà kó lè dá. Ìgbà bá mẹ́láyé kágbáyé ṣe rere ká má má kẹlẹ́ṣẹ̀ wá. Ìwà tí ó pé ò lè gbà ní ká ṣe pẹ̀lẹ́ lọ́tọ̀. Ohun tó dára ń fẹ́ àdúrà kó má bàjẹ́. Ohun tí yóò dá ń fẹ́ àdúrà kó lè dá. Ìgbà bá mẹ́láyé kágbáyé ṣe rere ká má má kẹgbẹ́. Ìwà tí ó pé ò lè gbà ní ká ṣe pẹ̀lẹ́ lọ́tọ̀. Alágbára igbó bí òṣà ṣe yóò tẹ́ o. Olú inú ọ̀dàn àfẹ̀mí ló ń pa àfẹ̀mí ní ó parú. Ohun tó dára ń fẹ́ àdúrà kó má bàjẹ́. Tí ó bá jẹ́ nu ohun tí ó dá ń fẹ́ àdúrà kó lè dá. Ìgbà bá mẹ́láyé kágbáyé ṣe rere ká má má kẹgbẹ́kẹgbẹ́. Ìwà tí ó pé orí gánà ká ṣe pẹ̀lẹ́ lọ́tọ̀. Ṣé ti rí pọ́gbọ́n ẹ̀dá ò gbáyé rọ́? Ohun àṣẹdá bá ṣe là ó gbà. Ohun gbogbo tá ò fi sùn wá yóò tẹ́ni níwájú. Á tẹ́ni kíá. Ohun tó dára ń fẹ́ àdúrà kó má bàjẹ́. Ohun tí yóò dá ń fẹ́ àdúrà kó lè dá. Ìgbà bá mẹ́láyé kágbáyé ṣe rere ká má má kẹgbẹ́kẹgbẹ́. Ìwà tí ó pé ò lè gbà ní ká ṣe pẹ̀lẹ́ lọ́tọ̀.
yóò tẹ́ o olú inú ọ̀dàn àfẹ́mi.